nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́tì sí i. wọ́n gbọ́rọ̀ yín káàkiri sálùbáríkà ni wọ́n gbé ká. Yàtọ̀ fún àwọn àlìbáyìí tí wọ́n kó tálí mánásíkì. Bẹ́ẹ̀ tí wọ́n ta àbùkábà lásìkò táwọn ṣe ájì lọ́wọ́. Bàbá débi ọ̀rọ̀ sáàsì ní sáàsì ní. Yáyákàyù yáyákàyù. Déédéé bẹ́ẹ̀ ló já náà ẹ bá kú ọmọ ẹ o. Gbogbo ẹrú fún ayé fi ọkàn rẹ̀ dúró tọ́lọ́ ìyẹn tí ò padà. Ọlọ́run ń darí ọkàn àwọn tèmi kí wọ́n máa tẹ̀lé káàkiri ayé. Ọ̀kẹ́lẹ́ làrọ̀ máa ní fi kúnlí sáàtì. Bàbá sì ní. Bàbá kẹta. Ọ̀kẹ́lẹ́ làrọ̀ máa ní. Ẹ̀yà wọn ní náà. Ẹni tí mo fẹ́ kẹ́ dì mú bẹ́ẹ̀ o. Ẹ dá ọkàn yín padà sọ́dọ̀ náà yányán. Kì í tẹ́ fẹ́ kó lè tẹ̀yìn lọ́wọ́. Bàbá tó bá ṣe oògùn ni mò ń lò, ayé ti kàn mí tí mo gọ sí. Kì í bẹ̀ mọ́. Fàìkín bí ànàlí yóò ṣe ọ̀yà tí kọ̀rí bá. Ẹ̀yin ìyá mi ẹ̀dá mi lónìí. Tó bá ṣe bí oògùn ni, ẹ̀tọ́ wọn ni sọ̀rọ̀ ó ti náwó pé ilé wa ló ti wá ṣe. Jáde kẹ́mi ló jọ fà á. Mo lọ ti sẹ́ fún mi. Ìwọ náà ló kánú. Àwọn alágbèrè bẹ ọba gbé tiẹ̀ níbẹ̀ ká yóò rí. Àbí táwọn òfin mi ti tẹ́lẹ̀ lò fákọ̀ bí rẹ̀ kó lóde yẹn. Ọ̀bọ sọ yìí níta kíkéré wọ́n gbé ọ. Mo sọ láàrin wa tìyàwó rẹ̀. Ìjọ tó wọn bá ń dùn wọn tó ń wí ikú. Fàìkín bí ànàlí yóò ṣe ọ̀yà tí kọ̀rí bá. Ó ṣe ẹgbẹ́ ni kò sẹ́gbẹ́ tí èèyàn máa dẹ́gbẹ́ ṣe. Ẹ̀dá ọ̀tọ̀ wa ní méjì ẹgbẹ́ kó bóde kójú èkó tí wọ́n wà lórí ẹgbẹ́ tẹ dálẹ̀. Àtòkọ ẹgbẹ́ àti kíkà mi sẹ́gbẹ́ orí ikú náà yìí ń ṣe. Àbí tọ́ba ní ìrìnà méjì ní tó dá lọ ni. Ẹ̀dá ọ̀tọ̀ lọ kó bóde kó wá sọ. Tó jẹ́ ibẹ̀ ti rí nù. Ọlọ́run ẹ bá dá akẹ́kọ̀ọ́ ni. Wàlá tápìnà tọ́. Tó bá ṣe bẹ́ẹ̀ yẹn ló kàn náà ìfún yín yóò lò ní kó tó báyìí. Ọmọ yóò tẹ̀ tí wọ́n sin ní gbèsè tẹ̀lé. Wá wọn ti bàbá sọ ọ́ dà lọ́kọ́ lọ ra jábẹ́ pẹ̀lú fẹ́ńsà. Wọ́n lè yẹ àbá àtẹ̀ kojú wọlé ẹ̀ sọ gbèsè lẹ́ẹ̀kẹ́. Wàlá tápìnà tọ́. Min ni'mati Allahi la zatan. Ẹ̀yin tí wàá jòyè bí ẹni náà. Wọ́n má jákèlé bí ike ọlọ́wọ́. Gbogbo ẹ̀dá tó bá jákèlé ó ní ìkà kò sí ní láti yọrí. Tawakkal alayhi. Lọ́kọ̀ọ́ ti ọlọ́run. Wastabir kay yujiba. Wastabir kay yujiba. Tawakkal alayhi. Wastabir kay yujiba.
wọ́n lè máa tẹ́wọ́ sí tiẹ̀ ní gbígbàdúrà. Àfọ̀ tó dákẹ́ o bàbá. Ó wá tẹ̀ wájú. Ó lọ mí lè nọ́ọ̀sì. Ẹ̀yin ọmọ adé báyìí. Mo ń sọ wọ́n yúrù hom, sọ wọ́n yúrù ansar. Ẹ máa wò ta bí ìta àwọn ṣẹlẹ̀ náà nẹ́bí lọ́wọ́. Ẹ̀yin tẹ́ wá sọ̀pọ̀tì àti ìjòyè ní náà. Ẹ̀yin olórí ẹ̀dá mi lò. Níta yìí ṣe dá yìí. Ẹ̀jẹ̀ ló yóò dá ju báyìí lọ. Kọ́ra yìí tẹ́ ìjòyè. Tẹ́ fi ìbòrí oyè lọ ní aṣẹ́wó. Tẹ́ fi ṣe kọ̀dọ̀ yìí. Tẹ́ sì lẹ́bì. Àwọn bá ti fi ìjòyè. Owó ni wọ́n wọ̀ wá nìjẹ́ náà. Ẹlòmíì ìjòyè tán wọ́n fẹ́ sùn dúpẹ́ oyè ọtí ló fi ṣe ní ọ̀tẹ̀. Ẹ̀yà àgbẹ̀gbẹ̀rẹ̀ sí ha ọtí. Wọ́n sá kú ọtí ìjòyè Islam. Ẹ̀tọ́ fi jẹ́ àpò tó jẹ wọ́n ṣègbè níwájú Ọlọ́run. Àkìrọ̀ àmàlàtà. Ẹ̀pẹ́ àmọ́ náà. Látàkùn ní ayé amòrè ẹ̀. Ẹ̀yọ́ lóye. Ẹsẹ̀ gbá sẹ́nu. Ẹ̀mí jàmbá náà ní ká fẹ́ fún yín o. Ẹ̀mí ìjòyè tó yóò pè léré báyìí. Rẹ́kà lẹ́bi gbogbo àgbọ̀jẹ́. Wọ́n mú ọtí débi pé ó sì sọ ní ibùkún lójú àgbọ̀jẹ́. Ìnàlẹ̀ khiyarata àdàtú ṣàìtánì. Kí ẹ̀ wọ́n jàmbá bí tó ti jòyè. Ìṣesí èṣù ni. Kì í fún yẹn láti wọ̀tán ni. Ìnàlẹ̀ àmínà. Bàtà wá jòyè ẹ̀sìn kọ́. Wọ́n bèrè wọn dìde. Wọ́n lọ sí ìdílé nínú ọjà yìí. Kọ́nsẹ̀tì lásán náà fi ń fún yẹn lọ́jà tó rà. Sọ́yẹ̀ kọ́nsẹ̀tì olè òhò lọ́jẹ́ ni. Bàbá tiẹ̀ wúlò kan tó jòyè síwájú sí tó yẹ kó paramọ́. Paramọ́ ọkọ rẹ̀ bọ̀. Ìnàlẹ̀ àmínà. Mo máa ń yẹ zọ́rọ̀ wọ́n mú kárẹ̀mọ́. Báyìí náà ni jamaati sáhìbù sultani. Wọ́n bọ̀ wá tí ó hàn kọ́ta hayyazat ila al-kuffar. Àwọn kọ̀ọ̀kan wọn lẹ́yìn táwọn tẹ̀ ń wò kẹfẹ́ yìí ní kọ̀kọ̀. Bàbá tí ni. Ẹ̀yà wọn nínú à. Ẹ̀dọ́ bá ti lè gbà borí nílé ọ̀dọ́. Kí tó lọ bí ẹ parí pamọ́ o. Sọ́dúnrún wàrà ẹ̀yìn. Bàbá wa ti lè. Bíbọ̀ wà ní ẹ̀fẹ̀ wà ṣàyà tí mi. Ẹ dá mi lóhùn. Ṣé ẹ gbọ́ mi? Aṣọ náà tí wọ́n ń joyè. Tí ẹ bá ilé tan àfá, wọn ò lè tan Ọlọ́run. Àti bàbá àdínì mi. Kìlú kan dínì mi lọ́kùnrin. Ẹ lọ wo dáadáa báyìí, ọwọ́ rẹ ti kákọ̀ owó sìgá kùn ún. Gbogbo ẹnu rẹ ti dẹ́lẹ̀ fọ́tí. Kò lè pa ètè ní mọ́ gálàgàlà rẹ ti wọ́n. A máa fi òmùgọ̀ joyè. Àwọn yóò lọ yá ọgbọ́n sí èso yẹn ni. Tọ́wọ́ tiẹ̀ níwà kúlọ́kọ́ tó gboyè sí wọ́n sì para mẹ́fà tó ti gbé. Àti gbogbo àwọn ọmọ gẹ́gẹ́ ń torí ní sọmọdé bùskẹ̀. Bùskẹ̀ ni ẹ̀. Bùskẹ̀. Àfẹ́ ìfáà náà ló yẹ ni. Tí wọ́n ti lo ìgbà wo yóò pa ara bí akọ ẹsì. Àwọn bìbí gún bàbá lójú. Àyà rẹ̀ kò láti díjú ẹ̀ rì. Àyànú àyàtọ̀ ọmọkùnrin lè mú kó sórí ire. Ayọ̀ òfò. Àyàkáyà. Àyà tí ò tọ́ lójú. Wọ́n bá lọ́kọ̀ gidi. Ọmọ fi àyà dí kámẹ́rà. Àyàkáyà àyàyà. Àyàsẹ́pẹ̀. Indiscipline. Kéèyàn gbàsẹ́ pẹ̀lú ọlọ́pàá ọmọ ní ti jù. Sùúrù Adam. Kí ló wà ní oyè tó ọlọ́gbà? Tẹ̀wá pé ẹ̀fọ́ aṣọ yín wálẹ̀. Gbogbo okùn èṣù tó kó sára lẹ́yìn fẹ́jú bá wà pa. Ó kà bọ́ nílẹ̀ àti lókè jáde ní sàbára kà ní. Òun náà ti rí okùn. Ó ti rí okùn èṣù. Okùn èṣù. Téyìn owó ẹni okùn jáde náà.
Òun bí ìsọ̀rọ̀ Ṣé ẹ̀yẹ lóye? Ọlọ́run lè pàṣẹ pẹ̀lú ẹ̀wọ̀n ìyá dáadáa yìí. Ẹ ò pẹ̀lú owó ṣe ẹ ti wà ní jẹ́nà. Oye wo lọ gbà tó jà nínú ọjà. Gbogbo síkẹ́ẹ̀tì rẹ̀ náà máa ní ẹ̀ma kọ́ lọ́kọ́ wọ̀ kú òní. Sóyè lọ́wọ́ á jẹun. Àwọn wèrè àbá tó fún ọ lóye. A sì èrè méjì. Ẹgbẹ́ yẹn lẹ́nu ọ̀rọ̀ yẹn ká ń sọ yìí. Àjọ dàrú. Ìkílẹ̀ dàrú. Ọmọ ìgbàlódé ló mọ̀. Ọmọ ẹ̀gbọ́n yìí bá náà. فألسنتهم ألسنة المسلمين ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ mùsùlùmí ni alámọ́sọ́rí aláwọ̀rẹ́ ọ̀sẹ̀ ọ̀rọ̀ tẹ́ gbọ́gbọ́rùn lóòótọ́ dára lọ́sàlátù ọ̀sàlátù lọ sí aláwọ̀ apapẹ́rẹ́ àbọ̀fọ́ dákàrà lọ́jọ́ mi lọ́kọ̀ tí ẹ bàbá wò wọ́n kàn wọ́n tẹ̀sí ẹ̀ tó fi kú ni wọ́n lọ́lọ́lọ́lọ́lọ́lá wọ́n tó ti jí láti gba ara mo lọ sí ìrètò mìíràn àyà ọbẹ̀ kúnnù gbogbo àtọ́rọ̀ kí wọ́n fẹ́ ohun tẹ́tí lọ́lọ́ kúlò ẹ̀kọ́ tó lọ méjì tó mi wọ́n gbọ́ bọ́ọ̀dì yẹn kó fáyìn ni wọ́n ti jù wọ́n ti kàn ti jẹ. Kàn ti jẹ wọ́n kàn ní kó bá ara ti gbé ẹ báyìí adéwọ̀ ó lulẹ̀. Kí n tó sàdúrà ní. Ọmọ tó bá rí bẹ́ẹ̀ wọ́n kùlú bù hùm kùlú bù hùm hàrìmí. Àwọn kan wọn ọkàn wọn tí ẹ bá gbogbo sọ̀rọ̀ ní ẹ sọ̀kà wọn ní ọlọ́run. Òun fi ìsọ̀rọ̀ Kí ló kò yé wọn? Mọ̀jẹ̀ wà jẹ́ ọ̀pọ̀ ní àyè.